Wọ́n dá ayé gangan kí wọ́n gan lè ṣe kí ni. Kí wọ́n gan lè gbádùn ẹ̀. Kí wọ́n lè gbádùn ẹ̀. Wọ́n máa ń jagun gbáyé ni. Yes, the concept of life ló fi jásí pé tẹ́ bá rí yẹn kan tó wà succeed nínú ayé ẹ kí. Yes, torí pé a lot of battles spiritually ló máa encounter because the spiritual governs the physical. Gbogbo nǹkan tán program fún wa ẹjẹ tún níbi débẹ̀. Gbogbo ẹni tó ń bẹ náà owó Ọlọ́run fún mi lówó kò sí tó ń jówó ní spiritual realm. Money is an invention, human invention, paper lásán lówó, ajé gangan lówó. Ẹni tí wọ́n bá ṣílẹ̀kùn ajé fún ni yóò máa yí nínú náírà, ni yóò yí nínú euro, ni yóò yí nínú pounds, yóò rí nínú Kuwait, yóò rí nínú gbogbo currency láyé torí pé the spirit and essence currency behind that money wọ́n ti ṣe fún. Àwọn wo ló lè ṣí? Welcome to Smedia podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. If you are watching us for the first time, seeing this channel for the first time, my name is still remain the same. Your humble Steven Adekunle. Thank you for joining this channel. Thank you for joining this word of wisdom. Thank you for joining the mystery of life. And I'm very sure you all learn from these amazing programs we do on this channel. And the Lord will continue to bless you as you support. Thank you so much for your support, for the love, for the share, for the comments, for the subscribe. We really appreciate that. So if you are joining us for the first time, yet to join the family, please click on that subscribe button down there. Doing that to get notification on your phone whenever we want to drop a video like this. On today's episode, Mystery, you will learn more about mystery of life with my amazing guest in the house today. Probably you have been seeing him online. Now we have an opportunity to have our amazing guest here today to share us more wisdom. Don't forget to patronize Bolymark Executive Car Hire. They're located in Ibadan, Lagos, Akure, anywhere they can travel to, anywhere to come and pick you off. Thank you for joining and thank you for staying tuned. Let's dive into the amazing section we have today. My name is Ambassador Adekunle, that is popularly known as SMD Wisdom. Yes. Okay. So let me start my question with this. What is the reason and kilo be SMD Wisdom? Because just ordinary person could call it Joko goes alright in wisdom. What's brought about it is the spiritual initiation. Like the moment you get awakened to your path in life, your journey in life, and you are able to get that right from when other people are gaining conviction in their own paths, it will give you a lot of visibility, it will give you a lot of clarity, yes, and insight on your own particular journey. The concept behind SMD Wisdom is something that is very mystical, beyond comprehending. Because all I know is that whenever I pick my camera, all I know is that whenever I pick my camera, I speak out, there is no way you are not gonna gain an insightful message from it. That is what occurs when you are aligning yourself with what you really deserved to be doing. Let me ask you this question. I think we're gonna talk much about what is happening in Nigeria presently. So, and what has been happening before. So, and for the fact that what you do is align much with spiritualities and all that. Yes. So, there are some things that are affecting a lot of people, especially in this country. I don't know about other countries because of their systems in other countries. But in Nigeria, a lot of people are going through a lot, number one. Yes. And why? Because ẹlòmíì nínú ìrìn àjò ẹlòmíì ò mọ nǹkan tí ó yàn láti ṣe. Because me, I believe in that there are some things that pé èèyàn kàn lè máa ṣe tẹ́ pé ó máa rọrùn fún láti ṣe. Tó dẹ̀ máa like insìn wọn lè pè é jókòó nípa pé okay ká wá sọ̀rọ̀ lórí nǹkan tẹ́ mọ̀ yìí.
kema 100% kema dale tó máa fi dọ́jọ́ kejì gan èèyàn máa sọ̀rọ̀ First of lọ́ni. all, the problem that is occurring is that a lot of people are imitating. Yes. You know, it is a great harm for you to limit yourself on the perception of others. A lot of people are imitating themselves by the perception of others. You see this person that succeeded in doing this business. Let me also Go sway into it. Which is not supposed to be like that. Because we all have a blueprint, like a map that has been consumed and ordained to you personally that you have to follow. Yes. If you don't follow that path, I can guarantee you that you are going to live a life of no fulfillment. Yes. Because gbogbo wa pátá wa nú gbèsè ayé yìí la ní ìtọ̀sẹ̀, la ní orípa, la níbi tá ti máa wúlò. Èyàn lè ṣe nǹkan níbi tí ò ti ní wúlò, but you as a person like this, you can be doing like 3 different things. But I can guarantee you that whatever you are doing, this podcast or this session you are hosting, it has a great influence on you more than other things you do. As a side hustle. Yes. That is what they call impact. Yes. Ibẹ̀ náà ń pè ní orípa. This is my impact. Yes. Other things I do also can be fetching me money. Okay. But I might not gain an impact there. So, ìyàtọ̀ wà ń bẹ̀ yẹn, ẹ má dà pọ̀. Ìyẹn lè máa ṣe nǹkan. Okay. Kíkíní ẹ máa fetch ẹ lówó. That Okay. doesn't mean impact. Ibi tó ti máa ní impact nìyẹn. Okay. Àwọn tán wà exceptional ní career field kan tí wọ́n make impact níbẹ̀, nǹkan tí wọ́n ordain fún wọn ni wọ́n ṣe. Àwọn kan náà ṣe irú kíní yẹn tí wọ́n make impact níbẹ̀, kí ló fà? Oh yeah. Kí ló lè fà? That is the blueprint of their life. Torí pé gbogbo apáta la ní tọ̀sẹ̀ ta ní láti tẹ̀. Gbogbo èèyàn kankan tó wà lórí ilé Gbogbo ẹni aláyé. tó wà nù gbèsè ayé ló ní tọ̀sẹ̀ tó gbọ́dọ̀ tọ̀ láti débi tó lọ. Ọ̀nà wo ni best way láti wá mọ? Ọ̀nà tó best fún yẹn láti mọ̀ òun náà ni kíyàn ó tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ through the knowledge of the stars and the knowledge of numbers. Torí pé ọjọ́ tí wọ́n bí wa is not a coincidence pé ẹ̀yin ni wọ́n bí lọ́jọ́ yẹn. Oṣù tí wọ́n bí yín is not a coincidence pé ẹ̀yin náà bí lọ́jọ́ yẹn. Ọdún tí wọ́n bí yín is not a coincidence pé ẹ̀yin ni wọ́n bí lọ́jọ́ yẹn. Àwọn nǹkan yìí ló sopọ̀ tí ó di kádàrá, tí ó di blueprint, footprint fún yàn, fún ìgbésí ayé tẹ́yin gẹ́gẹ́ fẹ́ gbé tó yàtọ̀ sí tẹlòmíì. Nọ́mbà, ṣẹ́rí gbogbo nǹkan tó wà nínú ayé ìpátá ni nọ́mbà wọ̀. Number is one of the most powerful tools. Number is one of the most powerful thing nínú ìgbésí ayé yìí tó já sí pé kò sí gbogbo alágbára ọ̀hún náà láyé yìí tí ò ní wọnú nọ́mbà láti mú nǹkan jáde. Ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n tá à ń pè ní Nikola Tesla ó sọ̀rọ̀ kan. Ó ní if you truly want to understand the secret of the universe, only think in terms of energy, frequency and vibration. Ó tún wá tẹ̀síwájú. Ó ní pé if you truly want to understand the secret of the universe, you have to understand 3, 6 and 9. For within it lies the rhythm of creation. Ó ní nínú 3, 6 and 9 yìí ni rhythm of creation ló sápamọ́ sí. Ibẹ̀ ló wọnú tá à ń pè ní sacred geometry. Ibẹ̀ ni numerology ti ordain. Ló fi já sí pé ọjọ́ tí wọ́n bá bí yín, oṣù tí wọ́n bí yín, ọdún tí wọ́n bí yín, ó ní ipa ribiribi tó fẹ́ kó nù ìgbésí ayé yín. Yes, nǹkan tí wọn ò lè fi predict fún yàn kò tí sí. Àfẹn tí ò bá mọ̀ débẹ̀. Ó ti gbogbo ṣẹ́rí kí ló fà á nù ìgbésí ayé ẹlòmíì tó fi já sí pé ó máa ní láàárọ̀, àádọ́sán, àdàrú. Ẹlòmíì dẹ̀ ní alẹ́ ní ó tó lo gbogbo ohun tó fẹ́ ṣe fún. Ìbá tọmọ ẹ bá dàgbà ló máa kó oore wọlé fún ẹlòmíì. Kí ló fà á? Gbogbo àwọn nǹkan yìí ó ti wà written, ó ti wà programmed níbẹ̀. Yes, torí pé the stars also speak. Gbogbo bá a ṣe máa sọ astrology complex gan is a knowledge kan tó já sí pé the stars ibẹ̀ ẹ ló gbé mi wọnú tá à ń pè ní the law of correspondence. The law of correspondence ló jẹ́ kó yé wa pé as above so below, as within so without. Ṣé rí gbogbo nǹkan tó ń influence wa tá à ń wò lókè yìí in the sky, they also serve as a divination on our system, on our life path. Nínú ìgbésí ayé, we have the sun
The sun is not a planet. We have the moon. We have Mercury. We have Venus. We have Mars. We have Saturn. We have Neptune. We have Jupiter. We have Pluto. We have Uranus. Ṣé rí gbogbo àwọn nǹkan yìí wọ́n kó ipa ribiribi tán fẹ́ kó nù gbèsè ayé yẹn tó tayọ pé kò sí nǹkan tí ò lè sọ àfi téèyàn ò bá mọ̀ débẹ̀. Before we dive into that systems, back to my questions, back to what we're saying. Now, you're saying ọjọ́ tó máa bíyàn, ọjọ́ tí yàn wá sáyé, ọjọ́ tí wọ́n bá bíyàn, déètì ọjọ́ tí wọ́n bá bíyàn, oṣù tí wọ́n bá bíyàn, ọdún tí wọ́n bá bíyàn, ó kó ipa ribiribi tó pọ̀ nínú ìgbésí ayé yẹn téèyàn fẹ́ gbé láyé lé. Okay, now mo wá béèrè pé báwo lèyàn ṣe máa mọ̀, right? But in Nigeria, I believe pé tá a bá lọ, I believe nínú religion, because ó ní ayé ìgbà kan wọ́n máa ń ṣe kankan ní àkọsẹ̀jáyé, wọ́n máa lọ ń chẹ́kì nǹkan tí ọmọ yẹn máa dà, ṣáwọn nǹkan bẹ́ẹ̀ yẹn real. Then ẹlòmíì ń sìn tó bá fẹ́ mọ nǹkan tí ẹlòmíì á ní pé ẹlòmíì á lọ bá bóyá pastor àbí àfà àbí àwọn leaders in religions pé láti mọ nǹkan tí wọ́n yàn wá sí ilé ayé. Ṣé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn real àbí ṣé àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ni ó yẹ kéèyàn lọ bá láti lè mọ nǹkan tó ń yàn wá sáyé láti wá ṣe ni? Of course, ó real. Okay. Torí pé mo máa ń sọ̀rọ̀ pé gbogbo ibikíbi tẹ́ bá ti rí ní tó dáa ẹ máa rí nǹkan tí ò dá lẹ́gbẹ̀ẹ́. Ìyẹn ló máa ń bí concept ọ̀rọ̀ mi pé there is no good and there is no bad. Thinking made it so. Ṣé rí láàrin àwọn tó ń ṣe tó dáa yẹ ara àwọn èèyàn tí ó ṣe tí ò dá láàrin wọn. Ló fi já sí pé kò sí nǹkan náà tẹ́ ẹ bá ń ránfààní ńbẹ̀ tẹ́ ẹ lè rábùkù ńbẹ̀. Kò sí nǹkan náà tẹ́ ẹ ń rábùkù ńbẹ̀ tẹ́ ẹ lè ránfààní ńbẹ̀. Yín náà yan àgìláyé yìí. Ó dáa but ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti bọ́ tí òun ṣe bó ṣe wà nìyẹn. Látara àbọ̀ ẹ̀kọ́. Yes. Àbọ̀ ẹ̀kọ́. Yes. Báwo la àbọ̀ ẹ̀kọ́ ṣe jẹyọ nínú ẹ ṣeun. Ṣé ẹ rí gbogbo nǹkan tó wà nínú ayé ìpátá? If you don't know the true knowledge behind it, ìyẹn máa ṣìyàn lọ́nà. Bẹ́ẹ̀ni, ìyẹn máa ṣìyàn lọ́nà. Àkọsẹ̀jáyé dá lọ́jọ́ tó bá pàdé àwọn ọ̀jọ̀gbọ́n gidi tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè bẹ̀ wò. Nítorí pé ignorance àwọn èèyàn tó ń ṣe tí wọ́n fi ń kó èèyàn lómi ọbẹ̀ jẹ tí wọn ò mọ̀ lókodoro tó já sí pé they will just be like nǹkan báyìí now ìbéèrè sì ni nǹkan báyìí ló lè ṣe. Meanwhile ó kù bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ràwọ̀ wíwò àkọsẹ̀jáyé wíwò ó kù lọ́rọ̀ pé mo jẹ́ ọmọ Aries o mo jẹ́ ọmọ Taurus o. We have like 10 knowledges lábẹ́ ẹ̀ tó ní láti wò kí wọ́n wò fínífíní kí wọ́n tó lè choose part yẹn fún yàn. Mo lè ta sí pé tá a bá wọnú horoscope ó ti ní house tó ń sọ̀rọ̀ career tí wọ́n sọ pé kí ìwọ gangan wá ṣe inú ìgbésí ayé. So tí wọn ò bá follow thorough checkings tí ò bá lọ pẹ̀lú ẹ̀ that is why tọ́pọ̀lọpọ̀ people will conclude pé kíní yẹn irọ́ ni kíní kan tẹ́ bá pàdé àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ gidi. Kódà yín tó ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́ nínú ìgbésí ayé yìí currently lọ́dún yìí lóṣù yìí lọ́jọ́ yìí wọ́n máa predict ẹ̀ fún yín. For real? Yes. Because a ní nǹkan mo sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kan pé Nikola Tesla sọ̀rọ̀ kan pé if you truly want to understand the secret of the universe, think in terms of energy, frequency and vibration. Numbers are a form of energy that are vibrating at a specific frequency. BBB ṣe jẹ́ number 7. Mo ń sọ fún yín lẹ́ẹ̀kan pé vibration 7 yẹn yóò máa influence yín thought yín. Ó ṣe jẹ́ sí pé nígbà tẹ́ wà ń bíbí ilẹ̀ sọ pé you are ordaining a program that we call mystery. 7 is the number of mystery. Ẹ lọ wo gbogbo nǹkan tí wọ́n bá fi 7 ròyìn nínú ìgbésí ayé yìí. In tó rújú tẹ́ ẹ lè rí díẹ̀ parí ni. In tó rújú tí ẹ lè rí díẹ̀ ni wọ́n máa fi 7 ròyìn. Torí pé 7 is the number of spirits. 7. Yes. 7 rújú. Wow. So ó wà mystical number kú lọ́rọ̀ nǹkan tá a lérò pé jẹ́. Ṣó jẹ́ sí pé àwọn kankan míì wà tí ẹ pé a máa ń ṣe gan, a máa ń rí gan, a máa ń ṣe gan, tá a máa ń rò pé na normal thing. There is nothing like coincidence. Spiritual belief nínú coincidence. Kò sí nǹkan náà láyé tí ó ṣẹlẹ̀ tí ò ní significance interpretation tó wà nídìí ẹ̀.
So 7 is a number of spirituality. Ẹ lọ gbogbo ẹni tó bá belong the 7 láyé yìí, wọ́n máa ń ní intuition. Gbogbo ẹni tó máa belong the 7. Wọ́n máa ń ní intuition. Àbẹ̀ni tó bá jẹ́ life number 7, wọ́n máa ń ní intuition, wọ́n máa ń ní ìmísí. Irú wọn ẹ lè understand wọn nulẹ̀ torí pé wọ́n fẹ́ràn kán máa ṣe kíni, kán máa wà láwọn nìkan. 7 is a number of lunar. So number kọ̀ọ̀kan ló ní specific energetic vibration to hold. Yẹn ni wọ́n fi máa derive meaning, tí wọ́n fi máa rí dẹ̀ lọ́dún. Any vibration tá à ń lò lọ́dún. We have yearly vibration. Yearly vibration ni ó máa influence pattern tó fẹ́ máa ṣẹlẹ̀ fún wa nínú ọdún kọ̀ọ̀kan. Tẹ́ bá gbà mí láyè, tẹ́ bá date of birth yín kalẹ̀, I can tell you and guarantee you 100% that àfi tí date of birth yín ò bá correct ni mi ò ní sọ nǹkan tó wà. Ni mi ò ní sọ nǹkan kan pa yín tẹ́ máa wò pé oh yes, because it's a knowledge. Kò ń sọ̀rọ̀ pé bí àwọn èèyàn gbé nǹkan kan mi. It's a knowledge. Not an initiation. It's a knowledge. Ẹ̀kọ́ ni. Tó já sí pé tẹ́ ẹ bá kọ́, ẹ máa mọ̀. So àwọn nǹkan tẹ́yìn mọ̀ yìí tẹ́yìn bá kọ́ wàá mọ̀. They are knowledge. Free word ni. Anything tó bá ti fi lè ní májẹ̀mú, irọ́ ló wà níbẹ̀. Why is it that a lot of people that are into religions, they always have issue with all these science people? Torí pé ìdí ni pé ẹ mọ̀ pé ọlọ́gbọ́n tó ń ṣe bí òmùgọ̀ ó ní bó ṣe jẹ́. Religion ideology is being programmed for you to believe without questioning. Ẹ bá mi gbọ́ bẹ́ẹ̀ yìí dáadáa. Religion ideology was built on the concept of you to believe without questioning. Why science believe in the proven fact of what they can experience or experiment, either by their thoughts, by reasoning, or by their observation. So the difference is clear. Wọ́n kọ nǹkan kalẹ̀ sínú ìwé, ẹ̀yin jókòó síbẹ̀ pé bó ṣe rí nìyẹn. Science ń ṣiṣẹ́ lọ sọ pé kíní yẹn ò rí bẹ́ẹ̀. Láti bàtàyé tí ń jáyé náà, tí heaven àti hell bá rí, there are advanced technology tó lè ṣe kíni, tó lè mú pàtì bẹ̀ jáde nínú ayé táwọn òyìnbó ti ṣiṣẹ́ débẹ̀. Those people are very crazy researchers. Ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ pé I want to know who God is. So kò sí níbẹ̀, kódà tẹ́ ẹ bá rìn nínú ẹ̀mí, tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ mọ̀ ta ni Ọlọ́run yẹn gangan, ara yín lè máa rí. Tó túmọ̀ pé we are the reflection of God. You are your God. Yes, you are your God. You are your own God. Gbogbo apáta lọ́lọ́run láàyè ara wa. Gbogbo apáta lọ́lọ́run. Torí pé ṣé mọ̀ in tó dayérú ni pé the concept of God níbo ló ti wá. The concept of God níbo ló ti wá. The concept of God níbo ló ti wá. Ṣé rí lẹ́tà olọ́dún tó dé. Tẹ́ bá ṣe research yín dáadáa. The alphabet kí là ń lò kí lẹ́tà tó dé. Ẹ rí i pé fídíò mi tẹ́rí ẹ máa rí i pé tí mo emphasize níbẹ̀ nìyẹn. Ọlọ́run ti ń jẹ́ Ọlọ́run láàyè kí wọ́n tó máa pè ní God. Kó tó máa jẹ́ God kí la fi ń pè é. God exists beyond language. Ọlọ́run ò lédè. Ọlọ́run ò nílùú. Ọlọ́run ò ní culture. Ọlọ́run ò ní specific location kan ká sọ pé òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun ló ń dún níbẹ̀. But ṣé Ọlọ́run ló dá ayé? Òun ni, but God is the metaphysical existing between every physical organism. Gbogbo nǹkan tó wà nínú ayé pátá energy Ọlọ́run yẹn ni, but ṣé Ọlọ́run yẹn gangan táwa tààgì ló ń jẹ́. Ṣọlọ́run tààgì ẹ̀ gan ló ń jẹ́. Ọlọ́run níbo ló ti wá. Àwọn èèyàn la ní alphabet náà. Òun ò mọ̀ kẹ́ pé òun ní God. The concept of God human invention ni. Tí ò bá sága láyé yìí wọn ò ní lè ròyìn pé Ọlọ́run náà lága kan tó jókòó lé nínú heaven pẹ̀lú kinní kan. Tí ò bá sí ìyẹ́ táwọn ẹyẹ fi ń fò wọn ò ní lè ròyìn lọ síbi pé ká sọ pé ìyẹ́ kan náà wà táwọn angels náà lò. But this name God, do you understand? It's human invention. Now, but religions will tell you that we call upon the name of God and he answer us. Ṣé ẹ mọ̀ nǹkan, ìgbàgbọ́ lẹ̀ fún, ìgbàgbọ́ lè dì. Ní tíyẹn bá gbà fún nípa ni nílà ni. Ṣé rí tẹ́mi yín bá spiritual jẹ́ kó yẹ wá pé gbogbo tẹ́mi ẹ̀ bá ti fi lè rọ̀ mọ́. Tí ẹ̀mí ẹ̀ dẹ̀ bá ṣe dandan ní kíkiní yẹn jẹ́ síbẹ̀ tó bá fi pè. Lẹ́fí máa ráwọn èèyàn tí wọ́n gbé òkúta kalẹ̀ tí wọ́n dẹ̀ so òkúta yẹn lórúkọ
tí wọ́n dẹ̀ máa sọ pé ìwọ òkúta yìí ò mò ń jáde lọ lónìí o nǹkan báyìí báyìí o jẹ́ kí n ṣe báyìí báyìí yóò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé God yẹ can be anything. Ọlọ́run lè jẹ́ igi. Yes, God can be a river. Anything tó bá ti exist because God is the metaphysical existing between everything physical organism. Oh, now I understand. That's why I believe some of these Indian people, they have different God. Yes, they have it in their house that they will just go and only imi le je okuta, imi le je anything. So ṣe rí ibi tí misconception ti wá nìyẹn. So life yìí gangan one programming. Sorry. Yes, life yìí gangan one programming. We are being programmed right from school. Yes, definition of God, definition of religion, definition of government, all these things are being programmed. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí inherited perception ni. Ó wà nínú nǹkan tí mo emphasize nínú ìwé mi tí mo kọ tí mo ń pè ní Beyond the Mirror. Kò sí bí yẹn ṣe máa ka ìwé yìí, I can guarantee you téèyàn ò ní sún síwájú ní òròrí ó tayọ pópó mbẹ. So inherited perception ni wọ́n program ẹ ni wọ́n program religion fún wa ni. Ẹ ṣe fi àwọn ọmọ ẹ lẹ àwọn tó ń bí pé ẹ jẹ́ kí wọ́n choose part wọn kẹ wá wò bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń wò yẹ inherited programming ló ń da ẹlòmíì old soul ni ó ti mọ ohun tó ń ṣe kó tó wá sínú ayé tẹ́lẹ̀ gbogbo ó ti mọ ohun tó ń ṣe kó tó wá sínú ayé tẹ́lẹ̀ programming náà fi dàrin àjò ẹ̀rú ìyẹn ló ń bí confusion. Ó dáa society ti jẹ́ kó yé wa wọ́n ti program wa láti lè pé ọwọ́ òsì ọwọ́ èṣù ni ọlọ́run àti èṣù ìkankan náà ni o. Yes, mo máa ń sọ the energy between God and the one we call Satan is one. Methodology ni ṣe rí tá a bá tiẹ̀ ní ká sọ pé ká kọ́kọ́ gbàgbọ́ nínú pé scriptures yẹ tó wà ní religions yẹ orí ká sọ kọ́kọ́ orí ò tó tọ́. Ọlọ́run náà fẹ́ create opposition ní òjò forí di devil torí pé opposition la fi ń maintain supremacy. Àwọn tán kọ́ wọ́n gbọ́n gan. Opposition la fi ń maintain supremacy. The game of politics can never be sweet without opposition. Ẹ bá mi kọ́ sọ́wọ́ sí. Kò sí nǹkan náà nínú gbèsè ayé yìí. Yes. Kò sí nǹkan náà nínú gbèsè ayé yìí. Tẹ́ bá fẹ́ maintain supremacy bẹ́ẹ̀ without opposition it can't be balanced. Tó túmọ̀ pé the God and devil they are just a polarity. Ìkan energy kan náà ni ibi tó ti ń ṣiṣẹ́ là ń pè bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bàrà rẹ̀ bíi pé ọmọ tó ń ṣe dáadáa tẹ́ sọ pé ọmọ dáadáa ni lónìí tó ṣe ní tí ò dáa lọ́la tẹ́ pé lọ́mọ burúkú. Yes. Shift of consciousness ni energy kan náà ló ń dún nínú ẹ̀ níbi tá ti ń ṣiṣẹ́ ẹ rí i pé nígbà tá a bá ríṣẹ́ ìyanu nínú gbèsè ayé wa á sọ pé Ọlọ́run kù ṣe ìyanu ẹ o mo rọ́wọ́ àánú rẹ nígbà tó bá rí ìdàkejì wa ní èṣùgbò wa tiẹ̀ ń wá jẹ́ báyìí ọjọ́ burúkú èṣùgbò mímú kí ló fà á inherited perception. Ayé ìgẹ́gẹ́ ò ní ìtumọ̀ kankan àyàfi ìtumọ̀ tẹ́ bá attach mọ́ látara ideology yín àbẹ́yìí tí wọ́n program yín. So gbogbo nǹkan tó wà nínú gbèsè ayé yìí bó ṣe rí kọ́ ló wà. Ẹ jọ̀ọ́ má bínú báwo ni ayé ṣe wà gan. Báyé ṣe wà ní pé gbogbo nǹkan tó wà nínú gbèsè ayé yìí bó ṣe rí kọ́ ló wà torí pé tá bá ní ká gbé there is nothing like non-living thing. The program wants to believe there is non-living thing. One program wa ká believe pé non-living thing ni there is nothing like non-living thing. Ẹni tó já ewé tó já egbò tó fi kí àgbo tágbò yẹn ṣe kíni tó hí ilẹ̀ síbi tó fẹ́ ẹ dákun ẹ jọ̀ọ́ tí àgbo yẹn ò bá lè respond sí frequency kó understand the nature body system ẹ báwo ló ṣe máa ṣiṣẹ́ síbẹ̀ tó túmọ̀ kó lóhùn tóun náà jẹ́ tó ti ní ìmùlẹ̀ láàrin òun pé gbogbo ọjọ́ kíjọ́ tó bá ti lò mí síbi báyìí o màá máa jẹ́ síbi báyìí ẹ ṣe mú kó mọ̀ pé ibi tó yẹ kó ń lọ ṣiṣẹ́ sí nìyẹn. And that is applicable to drugs, no? Bó ṣe wà nìyẹn. So there is nothing like non-living thing. Odò ń respond sí frequency. Ló fi já sí pé àwọn tó bá lọ bẹ̀ in alignment fún spiritual issues ló máa sọ pé kí ló dé tí àwọn tí wọ́n ń bọ̀ ṣun tí wọ́n bá rí nǹkan tí wọ́n rí ń bẹ̀ṣẹ̀ rò bí àwọn ní ti stop. Ẹni tó gbókúta sínú ilé tó ń gbókúta sọ̀rọ̀ tí ó dẹ̀ ń rí ọwọ́ àánú ẹnu gbèsè ayé ẹ̀ tí ò bá rí nǹkan tó ní bẹ̀ṣẹ̀ rò bí àwọn ní ti sọnù ni. There is nothing like non-living thing. The concept of non-living thing is an illusion. Wọ́n program ẹni. Wow. Do you believe in angels? Yes now. Higher consciousness ni. Gbogbo àwọn nǹkan yẹn real. Wọ́n wà realistic.
but bí wọ́n ṣe wà realistic yẹn kọ́ ni wọ́n picture wọn sínú scripture. God bless you lọ́rọ̀ tẹ́ kọ́kọ́ sọ pé kò ṣe báyé ìṣì wà gangan nìkan tó ń picture fún wa. Yes. So there's a time that I used to hear fallen angels, there was some angels. So ìtàn tó pọ̀ ló wà lábẹ́. So gbogbo nǹkan yẹn they are programmed. Wọ́n program wọn. Àwọn ló program ẹ̀. The elite rule the world. Ọ̀jọ̀gbọ́n ló ń darí ayé, àwọn alágbára ló ń darí ayé. Ìdí nìyẹn tẹ́ fi máa rí pé àwọn alágbára ló rúlu ayé, àwọn náà dẹ̀ máa rún gbéṣẹ́ mbẹ̀. Yes. Báírò ìròrí wọn. They change the system. Don't just pé ó ní kan nínú àwọn chapter tí mo mẹ́nu bá ń bíbí tí mo sọ̀rọ̀ pé the system was never created to awaken you. System ayé yìí wọn ò dá lórí pé kó o lè wà awaken, pé kó o lè mọ ohun tó ń ṣe. Wọ́n dá ayé yìí nítorí pé káwọn kan lè máa lò ẹ́ nínú iṣẹ́ síbi nǹkan táwọn fẹ́. Wọ́n dá ayé yìí gangan kí wọ́n gan lè ṣe kíni. Kí wọ́n gan lè gbádùn ẹ̀. Kó o lè gbádùn ẹ̀. Wọ́n máa ń jagun gbáyé ni. Yes. The concept of life ló fi já sí pé tẹ́ bá rí yẹn kan tó wà succeed nínú ayé ẹ kí. Yes. Torí pé a lot of battles spiritually ló máa encounter because the spiritual governs the physical. Gbogbo nǹkan tán program fún wa ẹjẹ tún níbi débẹ̀. Gbogbo ẹni tó ń bẹ lọ́wọ́ owó Ọlọ́run fún mi lówó kò sí tó ń jówó ní spiritual realm. Money is an invention, human invention, paper lásán lówó, ajé gangan lówó. Ẹni tí wọ́n bá ṣílẹ̀kùn ajé fún ni yóò máa yí nínú náírà, ni yóò yí nínú euro, ni yóò yí nínú pounds, yóò rí irú Kuwait, yóò rí inú gbogbo currency láyé torí pé the spirit and essence currency behind that money wọ́n ti ṣe fún. Àwọn wo ló lè ṣí? That is the spiritual force. Because the spiritual governs the physical. That is the law of correspondence. As above, so below. Ilẹ̀kùn tí wọ́n bá ṣí nínú kò lè ṣí níta. Yes. Bí life yìí ṣe wà nìyẹn. Mystical ni, orújú. Àwa márìdì. A lè pè láwa márìdì torí pé gbogbo ohun téèyàn bá ti fi lè mọ̀ kò ń ṣe nǹkan tó lè wá tó rí di. Kò gbogbo nǹkan tá à ń sọ yìí nìsín kò ń ṣe ìmọ̀ kọ̀kọ̀. Yóò máa jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ sẹ́ni tí ò ní mọ̀ ń pa ẹ̀. Lọ́jọ́ tó bá ti fi lè ní mọ̀ ń pa ẹ̀ kò ń ṣe ìmọ̀ kọ̀kọ̀. You understand? Yeah. So tó wà nù àyè tó wà nù wáyé ikọ̀ there is nothing like coincidence. Gbogbo àwọn nǹkan tá a máa ń rí yẹn lójú sí wọn maybe you are going out you look at your clock 11:11 12:12 13:13 14:14 you see all those things repetition number they are not the coincidence they are communicating to you at that time because God has no language gẹ́gẹ́ bí mo ṣe ń sọ but the language of God to even communicate is signs and symbols àmì ni ẹ fẹ́ jáde nísìn ẹ ṣe òsì yín kan sáré kó tàkà. Okay. ó ti ń tọ́ka kankan fún yín. You wanna sleep you are feeling dizzy suddenly ẹ wojú clock yín lásìkò yẹn ó ti ní nǹkan kan tó ń sọ fún yín lórí nǹkan tẹ́ ń rò gbogbo tẹ́ ẹ bá ń rò tẹ́ ẹ bá fi lè rí 11:11 lójú aago yín ẹ rí pé ṣe kíní yẹn torí pé it's one of the sign tó máa ń tọ́ka sí pé what you are doing you are on the right path keep it up. Okay. So number powerful gan. Yes. Number powerful gan. Is it like gbogbo nǹkan tó wà nínú ayé ó ti wà àyàfi téèyàn bá ní correct date of birth ló tún kù tí wọ́n lè predict láti rẹ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé lónìí ìtẹ́lómi máa rí kí ló fà á tó fi já sí pẹ̀lú mi wọ́n kàn máa ṣàyédé jáde lọ́jọ́ kan ó lè máa pàdé yẹn kan tó rẹ̀ máa ṣàánú fún kò dẹ̀ ní lérò kí ló fà á transit ni. Yes, we have transit charts. We have natal chart nínú astrology. Leléyìí tó ti wà tó jẹ́ static chart. Eléyìí tá a lè pè ní àkọsẹ̀jáyé. Àwa léyìí tó já sí pé òun ló ń rìn lọ́wọ́ níbi tó dé lónìí. Okay. Ibi tí ó dé lónìí, ìhà tó bá kọ sí ibi tó wà nígbà tó fi bí wa yóò máa tọ́ka sáwọn progress téèyàn máa encounter. Yóò dẹ̀ máa tọ́ka sáwọn challenges téèyàn máa encounter. Tẹ́ bá ṣàkíyèsí nínú Nàìjíríà ẹ máa rí pé láti last year around 2024 okay to now debt in Nigeria and progress is on high. On high. Yeah. Torí pé tẹ́ bá wo natal chart Nigeria Pluto the planet of transformation tó ń súnmọ́ debt nǹkan tó wà occult nǹkan tó pamọ́ tó lè 8th house ó ti ń transit 8th house 8th house yìí ló dẹ̀ ń sọ̀rọ̀ finance nínú natal chart ti country kan
ló máa sọ̀rọ̀ finance wọn, relationship wọn pẹ̀lú other people, joint finance, àwọn èèyàn tó ń bá ṣe nǹkan papọ̀. Pluto ti ń transit ẹ̀, and ibi tí Pluto bá ń transit nínú chart ó máa ń tọ́ka sí ibi tí transformation ti máa dé, transformation tó máa fẹ́ scrap nǹkan kalẹ̀, but ṣe mọ̀ tí nǹkan bá fẹ́ scrap a kọ́kọ́ go through a lot of procedure tá tọ́ yìí tó ń ṣẹlẹ̀ nìyẹn. Pluto ń transit 8 hours. Kí ló fà á tó fi já sí pé Nàìjíríà wà very rich nínú agriculture, tó já sí pé gbogbo nǹkan tó wà ilẹ̀ wa wà very fertile. Kí ló fà á? Tẹ́ bá wo natal chart Nàìjíríà ní Cancer ascendant in Cancer ni wọ́n ní. Tẹ́ bá lọ wo ibi tí rulership ascendant yẹn wà, which is moon yẹn ti lọ jòkó sínú 8 hours nínú Aquarius, tó ti ń tọ́ka sí pé fertility Nàìjíríà máa wà very fertile. 8 hours ló dẹ̀ ń govern. Tá a bá ń sọ̀rọ̀ ìlú, 8 hours lè tọ́ka in anything tó máa ń jáde. Tá a bá ń sọ̀rọ̀ transformation máa jáde, ó máa sọ̀rọ̀ ilẹ̀, in tá a bá lè ti àgbàdo bọlẹ̀ tó lè jáde transformation. Ó lè ti ẹ̀gẹ́ kó wù transformation. Ìdí nìyẹn tí lè have fertile naturally. Kí wá ló fà á tó fi já sí pé kò sí olórí Nàìjíríà kan láyé yìí tí ò ní face criticism. Kò séèyàn kan Nàìjíríà tó lè jó lórí tí ó ṣe dáa, torí pé ìgbà tí wọ́n bí Nàìjíríà, tí wọ́n ignite Nàìjíríà ní October 1st 1960, ibẹ̀ ni problem Nàìjíríà ti wá. Ọjọ́ yẹn ni problem Nàìjíríà ti wá. Báwo tẹ́ bá lọ wo natal chart Nàìjíríà ẹ máa rí sun ẹ̀ nínú Libra. Sun yẹn ti kọ́kọ́ fall, ó ti wà debilitated. Ó tún wá ní Mars nínú Cancer tó ń túmọ̀ bí Nàìjíríà ṣe máa act. Mars yẹn náà ti wà debilitated. Tẹ́ bá tún wá lọ wo ibi tí sun yẹn wà nínú 4th house, ó ti ní affliction pẹ̀lú Mars nínú 1st house. Ó ti ní sun afflict Mars. Saturn tún ti wá lọ wà ní Capricorn ní 12 degree ní 7th house tó ti ń sọ̀rọ̀ collaboration. Ìdí nìyẹn tẹ́ fi rí i pé ó fi já sí pé Nàìjíríà máa ní bad image tó máa ní collaboration nílùú outside the country. Saturn ti wà ní 7th house ni. Ó dẹ̀ máa fa limitations. Ìdí nìyẹn tẹ́ fi máa rí kò sí country kan tí Nàìjíríà máa collaborate pẹ̀lú tí wọn kì í sábà fẹ́ fún wọn ní limitation pé ó ní bẹ́ẹ̀ ṣe lè ṣe mọ́ bíbí. Saturn yẹn tó ti jòkó sí 7th house. Ó ti ní sun afflict Mars, sun afflict Saturn, tó sì mọ̀ pé gbogbo ẹni tó bá ti jí olórí kò lè ever ṣe dà. Wọ́n máa fẹnu bàjẹ́, wọ́n máa fẹnu gún. Ẹ mọ̀ ìdí tó fi já sí pé ó máa fẹ́ yí wọ́n mọ́ wọn lórí. Yes. Because that is the cosmic alignment in tó ti wà program nígbà tí wọ́n bí Nàìjíríà. In tó wá fa tọdún yìí tó fi wá buhaya Nigeria this Nigeria that. Tẹ́ bá lọ wọnú transit chart Nàìjíríà láti around February àti ní the transit Saturn in the sign of Aries. Ó ti lọ ṣe kíni, ó ti ń transit the 10th house Nàìjíríà. 10th house Nàìjíríà ló dẹ̀ ń sọ̀rọ̀ politics, ló ń sọ̀rọ̀ government gangan, the authoritarian management tó jẹ́ government gangan, tó túmọ̀ pé they will be facing a lot of tough work láti last year náà ti ń ṣẹlẹ̀ nígbà torí pé Nàìjíríà ní mid-heaven wọn nínú Pisces. Saturn dẹ̀ ti wọnú Aries yẹ, ó ti ń transit 10th house yẹ. Transiting tó ń transit 10th house yẹ ní around April ó ti wọnú degree tó ti ń ṣe kíni, tó ti lọ ní affliction pẹ̀lú natal Saturn. Nígbà tó kọ́kọ́ wọlé ó ti ní affliction pẹ̀lú ascendant, ó ti ní affliction pẹ̀lú natal Mars wọn ní 1st house. Tó ti ń túmọ̀ pé challenge is going to occur tó máa really frustrate, tó máa bí frustration because transiting Saturn has already afflicted the natal Mars Nigeria ní 1st house. So the authoritative management èyí tó jẹ́ number 1 nínú ìlú ó máa face a lot of issues. Kódà kó jẹ́ pé lòmíì ló wà ń bẹ yín tó ṣẹlẹ̀ ní ó máa ṣẹlẹ̀. For real? Yes. Torí pé tó ṣẹ́rí mo máa ń sọ kankan nínú ìgbésí ayé. You can never encounter disappointment unless a seed of disappointment already exists within you. Ara èèyàn lọ́pọ̀lọpọ̀ só tí ń rùn tẹ́ máa lérò pé àwọn èèyàn ń kórìíra ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ internally nínú life ẹni ó ṣe jẹ́wọ́ ni wọ́n ń kórìíra. So personally issue tí Nàìjíríà ti ní tó ti wà programmed tí cosmic alignment tó ti ṣe kíni tó ti wà statically arranged ni. So kò sí bí ènìyàn ṣe fẹ́ da tó bá gorí ibẹ̀ yẹn. Yes, that will be the issue. Wọ́n wá lè wá sọ̀kalẹ̀ o, wọ́n wá lè máa ròyìn wọn dáadáa o. Bí Yar'Adua ṣe tó ń bá yẹn. Ara àwọn èèyàn tí wọ́n sì sọ pé ó fẹ́ kíní kan 7 point agenda ó fẹ́ da everywhere rú kíní kan. Ó kú tán tó máa sọ pé this is one of the iconic presidents. Mọ a criticism tí Jonathan face. So definitely we can never have the best president. Never. Cosmic alignment ni. Sun yẹn ti afflicted, ó ti wà afflicted. Kò sí bó ṣe lè máa ṣe tó wọn lè kó wọn they won't. What happen ní ọjọ́ tán tí Nàìjíríà gba òmìnira? Is it that ṣé wọn ò ní wisdom
láti lè check program ọjọ́ yẹn ni àbí kí ni nǹkan tó fà á. in tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ni pé. torí mo rí bí ẹni pé kò ń ṣe ó dà pé kò ń ṣe táìmù tí Nàìjíríà gbòmìnira ló gbòmìnira yẹn. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé ibi tí wọ́n máa ń control o lè ní kápá láti lè sọ pé o láìdíà. yes. okay. àwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n ń control Nàìjíríà. ibi tí problem Nàìjíríà dẹ̀ ti wáyé àti bí independence. because independence is not meant to be given. Tafawa Balewa sọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n fún Nàìjíríà ní independence pé Nigerian greatest regret mistake ni independence tí wọ́n fún wa because independence is not meant to be given like head of John the Baptist. wọ́n máa ń jagun ba independence ni. yes òmìnira o lè rí téèyàn gbà tó easy rí ọ̀gá tí ìfẹ́ fọmọṣẹ́ ilẹ̀ tí wọ́n ní jà túká ni pé àwa èmi ń lọ tèmi o. so independence Nigeria package ni wọ́n package ẹ̀ ni ó ti ní nǹkan kan tó lọ kí independence yẹn tó wọ̀ wọ́n sign agreement kan ti wà ló fi já sí pé ẹ rí i pé Fẹ́mi Aníkúlápó Kútì kan ó sọ̀rọ̀ kan ó ní colonialism never left Africa they only repackage the strategy. kò sí nǹkan tá a fi yàtọ̀ sẹ́rú. kò sí nǹkan tá a fi yàtọ̀ sẹ́rú. kò sí nǹkan tá a fi yàtọ̀ sẹ́rú ti 2026 yìí kò sí nǹkan tá a fi yàtọ̀ sẹ́rú. exactly. because they control us. the elite mo ti sọ nínú nǹkan tí mo sọ tí mo kọ sínú ìwé mi the system was never created to awaken you. yes. Let a little bit dive into before we come back to let a little bit dive into religion because I love to speak much about religion, especially Christianity. Yes, we are not trying to criticize them, but do you actually believe in everything that happened in the Bible that ó ṣẹlẹ̀ real life? ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ yẹ de bó ti ṣe ṣẹlẹ̀ kọ́ ni wọ́n ṣe ṣẹlẹ̀ òmí ò ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀. bó ti ṣe ṣẹlẹ̀ kọ́ ni wọ́n ṣe kọ́ sínú ẹ̀. bẹ́ẹ̀ni àna ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn ni ò wà realistic tó já sí pé wọ́n kọ èyí tó lè suit program àwọn èèyàn tí wọ́n fẹ́ program. ló fi já sí pé téèyàn tó bá ní consciousness spiritual consciousness tó bá high religious book náà gbà míì ìtumọ̀ ẹ̀kọ́ ni wọ́n kọ́ in a way tó fi já sí pé tẹ́ bá understand the methodology tó wọnú spirituality ẹ tún máa lè tú lọ́nà tó yàtọ̀. okay. by just school lọ ẹni tó kọ́ lọ ní bible school kò lè ó ní ìwọ̀n tó lè tú ní bible ẹni tó lọ ní quran something ó ní ìwọ̀n tó lè tú torí pé there are book of spiritual wọ́n wà spiritual fẹ́yàn tó bá ní spiritual knowledge not just for common people. ìdí yẹn tó fi já sí pé táwọn ọ̀jọ̀gbọ́n bá handle ẹ̀ náà nígbà míì wọ́n máa tibẹ̀ náà máa mú solution fún yàn pé lọ ká báyìí kó ṣe sáàmù báyìí lọ ká àyà báyìí nínú Quran tí wàá dẹ̀ rí solution sí nǹkan tó ń fẹ́ torí pé ó lójú méjì. there will always be a physical aspect to thing and there will always be a spiritual aspect to a thing. ojú méjì ni gbogbo nǹkan máa ń ní. ó tọ́ ní kẹ́tẹ́ sọ. yes. yeah it's true mo ti wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kan rí tí ẹni yẹn ṣe kankan ẹni yẹn wá ní ọmọ yìí kì í ṣe èèyàn lásán mi mọ̀ bóyá ọmọ yẹn bóyá owó kọ́ ni mi ìrántí nǹkan tó ọmọ yẹn ṣe ẹni yẹn wá ń bi pé kí ló rí tó fi sọ pé ọmọ yìí kì í ṣe èèyàn lásán so there are some things tó yẹ pé ojú méjì ló ní ẹni tó bá kàn tí ò bá wá spiritual tó bá ń fi natural things ìwọ̀n nǹkan. Very good. I have this question as well. What actually happened after death? Téèyàn bá kú, ikú ṣẹ́rí spiritually kò sí èèyàn kan tó kú tí ò ń ṣe pé bóyá ó sì tún ń ṣẹ̀mí. Ikú kì í ṣòpin ìrìn àjò. Gbogbo ẹni tó bá kú ló sì ń padà bọ̀ wá jẹ̀yà tó ti ṣe. Ṣẹ́rí tá a bá fẹ́ sọ̀rọ̀ ikú, á wọnú nǹkan tó pọ̀ o. Á wọnú heaven àti hell ṣó real àbí kò real á wọnú bẹ̀. Á wọnú tá à ń pè ní karma. Okay. Á dẹ̀ wọnú tá à ń pè ní reincarnation and incarnation. Okay. Torí pé gbogbo ẹni tó bá kú pátá ló sì ń padà bọ̀ wá jẹ̀yà tó ti ṣe. Ìyẹn là ń pè ní karma. Àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Ṣé rí gbogbo nǹkan tó wà àwọn èèyàn tẹ̀ encounter is karma is real? Karma is real. Yes. Karma is real. It's real. Nǹkan tó bá ṣe wàá jẹ. The energy kí ló fà tó fi já sí pé àwọn èèyàn kan máa pàdé yín nínú ìgbésí ayé yìí. Wọ́n á dẹ̀ fẹ́ ṣoore fún yín. Bẹ́ẹ̀ ṣe wà ẹ máa láwọn èèyàn kan tó já sí pé
wọ́n ṣoore kan fún yín tó já sí pé ẹ deserve ẹ̀ yes. pé ẹnu gbà ó sì gbà ó ní mo mọ lábẹ́já tó ṣe kan báyìí ó rọrùn kó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ energy yín ti jọ ṣe rí lánàá energy dẹ̀ ni ó máa ń understand ṣe rí ẹ̀rẹ́ lómi tẹ́fẹ́ wò pé jẹ́ kí n nírú ẹni lọ́rẹ̀ẹ́ tó já sí pé ẹ̀yin gangan lẹ́ máa lọ approach ẹ̀ ẹ ti jọ ṣe rí ni ẹ̀ẹ́dẹ̀rẹ́ lómi bá ṣe rí bá ẹ̀ kàn hate ẹ̀ naturally kí ló fà á. Energy never dies torí pé we are energy and energy cannot be created nor destroyed but they can only be transformed. Religion believes that after you die your spirit will be kept somewhere that tí ayé bá parẹ́. Jerry ayé tó ń sọ pé parẹ́ hàn personal life ti ẹni material body yìí ló parẹ́ ló vanish body yìí ló vanish. tó máa sọ pé ayé fẹ́ parẹ́ ayé ò ní fẹ́ parẹ́. ayé illusion ni gbogbo yẹn ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ń sọ age of Pisces Piscean age nìyẹn kí ló fà á tó fi já sí pé ẹja ni wọ́n fi ṣe logo ìgbàgbọ́. ẹja náà fi ṣe logo ìgbàgbọ́. Yes according to scriptures tẹ́ bá wádìí dáadáa the symbol of faith fish ni torí pé time tí wọ́n initiate concept to believe it was age of Pisces Piscean age ni Piscean age dẹ̀ ti tán láti year 2000 àti wà ní age of Aquarius lẹ́fí máa rí pé age of Aquarius tá a wáyé lẹ́fí láti 2000 downward ayé nílọ síwájú. Yes. ní ròrí in tí ọmọ ọjọ́ yìí ò lè bi àwọn òbí ẹ̀ ó ti ń bi wọ́n ní ìsìn o. Yes. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a lérò pé àwọn bàbá wa wọ́n gbà out of ignorance àwa àsìn ti ń dáṣẹ́ o. Sure. age of Aquarius yẹn ló ṣẹlẹ̀. Okay. ó máa gbé ojú ó máa la ojú ọ̀pọ̀lọpọ̀ sí reality gbogbo Islam ìṣẹ̀ṣe kìnnì kan Christian àwọn ń gbalẹ̀ bàbá wa gbogbo àwọn nǹkan yẹn kí ló gbé gbogbo nǹkan yẹn bọ́ síta látara 2020 ló bọ́ síta torí pé a ti ní transit Pluto in the sign of Aquarius tó túmọ̀ pé láti gbà tí Pluto ti Aquarius sínú Aquarius yẹn tó transit sínú Aquarius yẹn transformation ó fẹ́ dé bánú ayé. A lot of people want to begin to have that sense of freedom ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rújú tó pamọ́ yóò bẹ̀rẹ̀ sí máa di nǹkan tí ó máa hàn gbogbo nǹkan tí wọ́n fi ń rúyàn lójú age of Piscean lèyàn kan lè máa sọ pé ignorance is a disease in the age of Aquarius tá a wáyé léyìí tó máa last fún next 2000 years. For real? Yes, because ages a máa ní astrological ages. Age of Aquarius tá a wáyé the concept of it is ignorance is a choice because information is now already everywhere unless you are not ready to learn. Yes, you are not ready to learn. Yes. Yes. We are now in the age of Aquarius. Yes. Age of Aquarius tá a wà yìí náà ló ń la ojú ọ̀pọ̀lọpọ̀ sí ìmọ̀ spirituality. Ìmọ̀ nípa spirituality ìmọ̀ nípa divination ló ń la ojú ọ̀pọ̀lọpọ̀ sí táwọn èèyàn fi ń rí reality tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí máa rí nǹkan anyhow. Age of Pisces lèèyàn lè máa sùn kó máa lọ láwọn àlá kan kó máa rí àwọn ọ̀ràn kan tó bá wù ní ìsìn pẹ̀lú mímọ̀ tí ò dára ẹ láàmú tó tá à ń sọ yìí you predict a lot of things tó o lè ever ronú lọ sí 10 years ago tí ẹ ever ní débẹ̀. Yes. Because nígbà kan ikú téèyàn bá kú nígbà kan bó ṣe máa ń mọ̀ ọ̀nẹ̀ ó yàtọ̀ sí sìn ikú ò jọjúmọ́ sìn. ṣẹ́rí kí ló fà á tó fi já sí pé àwọn ọmọ ẹ̀rí ọmọdé tí ó ní ìṣesí àgbàlagbà kí ló fà á. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀. ṣẹ́rí tó fà á ni pé ó wà reincarnated old soul ní kò sí ní new soul wọ́pọ̀ mọ́nú ìgbésí ayé old soul ní. mo máa ń sọ. torí pé ṣẹ́rí ẹ ti ṣàkíyèsí rí kẹ́ ẹ dé rí àkàn kẹ́ ẹ wò pé ó dàbí ẹni kẹ́ ẹ ti kọjá níbí rí ó dà kẹ́ ẹ ti bá àwọn èèyàn kan ṣe níbí rí kí ló fà á energy yẹn sense ara ẹ̀ padà kó o ti ṣẹ̀mí bíbí rí o ti ní ìbáṣepọ̀ pẹ̀lú gan bíbí rí o ti ṣe kankan bíbá yìí rí o ti ṣe kankan bíbí rí. ó rí o. Yes, reincarnation is real. Great grandfather ẹlòmíì náà bí sínú family wọn. Yes, but ngbà tán máa ń keep well short tó fi já sí pé the greatest freedom téèyàn lè ṣe fáwọn upcoming ọmọ tí wọ́n máa bí nìsín ni pé kẹ́ ẹ fún wọn ní freedom of belief ẹ fún wọn ní freedom of choice ẹ jẹ́ kí wọ́n ní freedom of choosing their own way in life ẹ rí i pé tí wọ́n bá fún wọn ní a lot of freedom
in tó pọ̀ tó rí nínú ọ̀ràn gan tí ó tó ń fa solution sínú tó ń fa problem sínú ọ̀ràn ẹlòmíràn. ó máa wá solution. ẹ lọ wo àwọn òyìnbó yẹn wọ́n máa ń welcome ideology ọmọ kékeré ju àgbàlagbà lọ torí pé gbogbo nǹkan tí èèyàn bá ṣe lánàá ó sì máa ń wà fresh in one way or the other. Wọ́n ní kò ń tán lára ọmọ ọba kó má kó dà sákì. Yes. Kìíní yẹn pátá yẹn ẹ̀rọ ọmọ kékeré tó develop talent tó ń hun bàtà kí ló ṣẹlẹ̀? Ta ló kọ? Ọmọ kékeré tó kàn especially àwọn ọmọ kékeré tó ń trend yìí sílẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sanwó. Ẹ lọ gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí pẹ̀lú ọwọ́ òsì láyé tó já sí pé ọwọ́ lefty ni wọ́n máa ń wà very intelligent kan torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lefty àwọn ọmọ tó bá bí pẹ̀lú lefty naturally old soul ni wọ́n àgbàlagbà nínú ẹ̀mí ni wọ́n. Wọ́n tún ayé wa ni. Because that left hand is connected to a hemisphere of the brain tó máa ń ní ṣe pẹ̀lú creativity. Wọ́n máa wà naturally intelligent gan àyàfi tó bá jẹ́ pé bóyá wọ́n ti hack life ẹ̀ lóko. Yes. Wọ́n máa hack life yẹn. Spiritual manipulation is real. Because leftinism is a sign táwọn kan ó ti rí kí alágbára lọ́mọ yìí o. Yes. Left hand is powerful. Kí ló fà tó fi já sí pé táwọn àgbàlagbà ọjọ́ wọn bá fún yàn ní nǹkan wá ní bọ́wọ́ àlàáfíà ẹ wá kí ló tó fi jẹ́ pé owó òsì náà pè lọ́wọ́ àlàáfíà. Òsì láyé wà ṣe rí gbogbo nǹkan tó pè lọ́tún yẹn òsì gangan ni secret. The secret of the universe is hidden in the left. Gbogbo nǹkan tí wọ́n pè fún yín right yẹn opposite yẹn gangan ni wọ́n ti máa ń róore. Ẹ lọ wo ẹni tó sọ sí ìláyé yìí left ni wọ́n ti máa ń ṣoríire. Wọ́n ń ṣoríire ní left. Wọ́n ń ṣoríire tó máa kálẹ̀ right. Wọ́n ń ṣoríire tó máa ní impact láyé pẹ̀lú right. No, pẹ̀lú right side of life, doing the right thing. Abnormality gangan lèyàn fi succeed. Sherry, you can't be normal. And achieve something tangible nínú ayé. Mo ti ṣe fídíò rẹ̀ rí. Yes. You have to do something. And abnormality is not as if you are crazy, but it's just a step or procedure of you stepping outside the box of how other people do things. Ẹ lọ gbogbo àwọn tí wọ́n ṣe nǹkan lọ́nà tó yàtọ̀ láyé abnormality ló gbé wọn débẹ̀. Abnormality yẹ lọ́pọ̀lọpọ̀ ti láti rí as meanwhile abnormality ẹ lọ gbogbo àwọn èèyàn tó gánú gbèsè ayé yìí. It's true. They tend to do something other people don't do that make them stand exceptional láwùjọ. It's true. Yes. It's true. Mo jẹ yẹn. So abnormality ni you can't be normal and achieve something tangible nínú ayé. Ẹ lọ wo ó ní láti ṣe nǹkan lọ́nà ọ̀tọ̀ tó bá fẹ́ lápá Coca-Cola tí ń exist kó tó di pé 7up dé but nígbà tí 7up initiate project wọ́n kàn kankan sí pé the difference is clear. Yes. So o kàn gbọ́dọ̀ máa ṣe nǹkan bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe nǹkan kó lérò pé o fẹ́ jù wọ́n lọ àbí wọn náà fẹ́ ní impact nínú ayé ó tò lẹ́yìn wọn ni. You have to do something. That is why creative ideas like ọ̀jọ̀gbọ́n ò gbọ́dọ̀ máa sùn ó gbọ́dọ̀ máa update live ẹ̀. Lẹ́jọ́ gbogbo àwọn tó bá ń rìn nínú media àtẹ̀wọ̀n nǹkan creators yẹn ẹ rí i pé abnormal ideas kan ló máa ṣe kíni ló máa kàn sáré lò tí kíni yẹn máa jẹ́ nǹkan tó máa trend ọkọ̀ ló máa sáré máa lo trend yẹn kẹ́ kíni kan tí ò bá ronú débẹ̀ bí ó lè ṣe làpàdé bẹ̀. Yeah. So most of the time if you are doing something you have to follow what is going on. Nǹkan tó ń tẹ̀lé tó ń bí generation ṣe ń lọ o gbọ́dọ̀ máa tẹ̀lé. Likewise I think it's applicable to our let me say Nollywood actors àwọn àgbàlagbà ìgbàyàn tẹ́ pé wọ́n gùdù gan but torí pé wọn ò follow nǹkan tó ń lọ lórí social media ẹ lórí gan. ṣe mọ̀ pé in tó ṣẹlẹ̀ ni pé the root the secret of continuous relevancy is upgrading. Bó ṣe ń try láti upgrade. Repeat that. The secret of continuous relevancy is upgrading. In tó máa ń ṣẹlẹ̀ ni pé bó ṣe ń try láti update àwọn èèyàn yẹn ṣé wọ́n upgrade live. Fashion designer tó kọ́ ọmọ ní tailor ní street ẹ̀ ọmọ yẹn bóyá ó padà travel ó jáde ó kò ní ìlú ó lọ sí ìlú gbòmíì ó wá attend àwọn fashion schools ó lọ upgrading class ó wá lè ṣe a lot of corsets tó ń ṣe a lot of new techniques tó ń ṣe
ṣẹ́rò ìwọ́gà lé yóò wà relevant lójú ẹ̀mọ́ ni. Òun gan ló tún máa lọ pọ́ ọ̀gá yẹn gan ṣe. tí ò bá ṣe bíbí ló lè wọ pé kóun kàn ti fún ọ̀gá tòun yẹn tẹ́lẹ̀ ní relevancy ló fi já sí pé kò sí ní tó burúkú help yàn but make sure you are also upgrading your life bó ṣe ń update wọn. bí tí ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣubú nìyẹn o lẹ́ẹ̀fi máa rọ́pọ̀lọpọ̀ àwọn alágbára tí wọ́n bá mọ he tí wọ́n bá tí mọ bí ẹ̀ lè gbọ́ yẹ̀ lẹ́nu wọn. That is the strategy of life. ṣẹ́rí life yìí wà dark psychology ni ọ̀jọ̀gbọ́n ló ń gbé ayé pẹ́ ẹ̀ tẹ́ bá rí tó lo power láti kékeré tó lò dàgbà ẹ lọ kí àwọn Tinubu yẹ ẹ gbàgbé politics ṣẹ́rí àwọn bàbá yẹ they understand some things. The game of politics kúrò ní nǹkan tó pọ̀lọpọ̀ ń wò yẹ ṣẹ́rí when you step into the game of politics tẹ́ bá step into some cycle you can never understand the cycle at times till when you step into it. tó jòkó lórí ẹ̀ tó wá rí bó ṣe ń rí torí àwọn body hit nǹkan ó rọrùn fẹ́ni tó wà nílẹ̀ kó criticize ẹni tó wà lókè torí pé ẹni tó wà ní dance tier dédé nítorí yàtọ̀ sẹ́ni tó wà lobstier. tẹ́ bá wà lobstier ẹ lè mọ rí tó ń ṣẹlẹ̀ ní junction. bẹ́ẹ̀ni ẹni tó wà ní dance tier ò lè rí tó ń ṣẹlẹ̀ ní junction. bí pọ̀rọ̀ politics ṣe rí nìyẹn. bọ́rọ̀ ilé ayé náà dẹ̀ ṣe rí nìyẹn. bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn bórí bá ṣe tó yóò ṣe máa fọ́ lórí. ṣe rẹ̀ nínú ìgbésí ayé yìí náà ọ̀pọ̀lọpọ̀ ń crave for success tí ò lè handle. ṣe rí mo sọ̀rọ̀ kan recently nínú àwọn videos mi mo ní pé ní ọjọ́ tí electric current tó bá ju wáyà lọ bá gbàbẹ̀ ó máa burn àbí kó spark. lọ́jọ́ tí ẹ bá fẹ́ rí oríire bẹ́ẹ̀ ṣe ń ran kan oríire ẹ̀ ṣe ń prepare ṣe lè handle pressure oríire ẹ̀ ṣá. yóò dáa fún yín. now ọ̀pọ̀lọpọ̀ ó ń ṣe business ó lè rò pé kó máa gba 2,000 orders can you handle that pressure and you won't collapse. ṣẹ́rí you have to understand pé oríire tó fẹ́ ṣe yẹ spiritually ṣó wà ready fún wọ́n máa ṣàṣì. Can you handle that pressure? If you can handle that pressure, then come on to the success. Step into it. It's yours. So gbogbo nǹkan yìí ló máa ń wà written nínú destiny part wa ta ní láti understand. So there are so many times that you need to go and work on yourself láti lè jẹ́ kó kọ́kọ́ jiná. For that success you are aiming. Yes, now spiritual governs the physical. Ntí wọ́n bá ṣí nínú ní òṣì ń tà. Ntí wọ́n bá tì nínú kò lè fagídí ṣe ń tà. Ìwọ tó bá fẹ́ ṣe tó ń aim fún nǹkan tó tayọ, o gbọ́dọ̀ ready fún. Something has to go before something come. Mo sọ̀rọ̀ kan. Mo ní ọdẹ tó bá fi ewúrẹ́ dẹ tàkúté kò ń retí ikú. Ẹ bá mi gbọ́rọ̀ yẹn dáadáa. Ọdẹ tó bá fi ewúrẹ́ dẹ tàkúté kò gbọ́dọ̀ retí ikú kò gbọ́dọ̀ ní. Nǹkan tó gbọ́dọ̀ máa retí bí elephant. Abamida fún mi. So you have to understand the desired sacrifice that you have to sacrifice for the level of success you want to attain. Is that how the system? That's how the system works. You have to sacrifice. In tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé effort ṣe sacrifice. We want to go into politics. Already like to sacrifice àwọn kankan. Nínú ẹni time ẹ nínú ẹni energy ẹ nínú ẹni money nínú ẹni a lot of things to need that sacrifice. You want to understand something you have to sacrifice your time to understand that. Yes. Sacrifice. That is physical sacrifice. Torí pé gbogbo mo ti ṣàlàyé pé gbogbo nǹkan tó wà nínú ayé a ní plane of existence. Physical máa wà spiritual máa wà emotion máa wà adre ni emotionally emotion yẹn náà ni mental. Is these things actually happen in the marriage? A lot of people go into marriage without expecting this sacrifice, like without preparing for what they will face in the marriage. That is why they left the marriage very quick. Because gbogbo nǹkan pátá ó ní láti understand the pattern. Yẹn ni gbé wa lọ sínú ìràwọ̀. Ṣẹ́rí ó ní nǹkan kan tá à ń pè ní synastry chart. Astrologically. Gbogbo ẹni tó bá go into marriage tí o understand synastry chart life compatibility chart òun àti ìyàwó ẹ̀ in tó pọ̀ ló máa ṣẹlẹ̀ torí pé there is no 100% compatibility ẹ máa níbi tẹ́ tí máa jọ máa fẹnu gúnra yín o but tí wọ́n bá ti mọ weakness lọ́jọ́ tó bá rí weakness o ò ní rí gẹ́gẹ́ bí ẹni kó tàbùkù gbogbo apáta la máa níbi tá a ti máa yọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ ni tó já sí pé o lè force ẹ̀ naturally ni
ṣẹ́rí nínú synapse chat ó wà nínú ẹlòmíì tó já sí pé sexually attraction náà ni wọ́n kàn máa jọ máa gbádùn ara wọn wọ́n nílé fira wọn lẹ̀ wọ́n dẹ̀ ní progress. Yes. Ẹlòmíì dẹ̀ máa wà connected papọ̀ wọ́n dẹ̀ máa dílé ajé ara wọn lọ́wọ́. Connection náà ni gbogbo nǹkan yẹn náà máa ń read nínú synapse chat compatibility fáwọn tó máa understand astrology débẹ̀. Synapse and composite chat ni wọ́n fi ń read yẹn. Bully Mike Executive Car Hire, you guys operate in Ibadan and Lagos. But from Ibadan and Lagos, you can actually go to different states. Yes, anywhere in Nigeria. Bully Mike Executive Car Hire is a company that hire car out to people that need it. We do some services like we pick up people from airports, both international airports and local airports, Ibadan airports and Lagos airports to their destination. We do conferences. We hire car for conferences, wedding, any occasion that you. So once you are just going anywhere that you need can a just car, give us a call. You need a private car to take you there safely. Yes. Well, even if you want securities. Yes. You do escorts. Yes, we can give you security too. Wow. Okay, what if a client call you that they want you to come and pick them maybe in Abuja to Ibadan? We can do. Or they want you guys to come and pick them from Ilorin to Ibadan to Lagos? We can do. You can actually go there. Yes. A client, when they book you, that they don't have any problem booking you. Our company is registered on CAC. How do you operate? Will they book you ahead or? Yes, they will book us ahead. They make payments? Not all payment. They can just make deposit and then we give them their service, and then after we finish the service, they can balance up. Pay us off. Yes. Okay. It depends on the deal they want. We do 7 days, 14 days, 21 days, any days they want. Just give us a call. Our number is there. So what's the name on social media? It's still Bully Mike Executive Car Hire. Still the same name, Bully Mike Executive Car Hire. Yes. So, and your company is registered, so you assure people to put their mind at rest. No problem about that. So for a lot of people to reach out to you, our number is 070-6629-4580. The second one 080-7862-7598. And your email bullymikecarhire@gmail.com. Okay, so you pick up from anywhere in Nigeria, anywhere to their destination. Ibadan airport, Lagos airport. Táwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó wọ́n lè pè yín. Yes. Ẹ dẹ̀ máa gbé wọn láti ibi tán ti láti hotel dé anywhere tó máa fẹ́. Tó máa fẹ́ kẹ́ lò bóyá 3 days pẹ̀lú àwọn gan. Yes. Tó máa fẹ́ lọ sọ́ní mú nǹkan. Yes, they should just give us a call. A máa gbé wọn. Wow. Téèyàn bá ń bọ̀ láti abroad tó ní pé ibo ni màá dé sí o. Kókò pé Bully Mike Executive Car. We do pick people from UK, US, Canada. Tó máa ti fún wa ní land time àti venue àti airport ẹ máa lọ pick wọn then destination to ban lọ. People coming from Abuja to Ibadan airport, and they pick one from Ibadan airport. People come from outside the country, they want to land in Lagos, and they pick one from Lagos airport. Wow. Wọ́n tó bá dẹ̀ fẹ́ jáde tó fẹ́ travel tó fẹ́ gbé mọ́tò ẹ̀ dání tó fẹ́ káwọn kankan gbé lọ kán drop ẹ̀. So thank you so much. I think you know much about Bully Mike Executive Car now. Yes, so they are on social media, and you can reach out to them on social media. Bully Mike Executive Car. Please do well and do good to patronize them. And I'm very sure you won't regret. Thank you. Quick one, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àti sọ́lẹ̀ kan bò mo fẹ́ ká dive in dáadáa. Do you believe there is heaven, there is hellfire? Heaven and hell isn't a physical location, but it is a state of consciousness. Kí là ń pè ní state of consciousness? The highest placed heaved up là ń pè ní heaven. Heaven níbi tí ìyẹn ti ń jẹ ìgbádùn. Ìgbádùn gbogbo tí wọ́n fi ròyìn heaven yẹn ilé ayé ni wọ́n á ti rí. Gbogbo òròyìn heaven ilé ayé ló ti rí. Gbogbo òròyìn hell ilé ayé wọn á ti rí. Ẹni tí ayé ń dá lọ́wọ́ nínú heaven ló wà. Ẹni tí ayé ẹ̀ ní àwọn kọ́lọ́fínì kan nú tó ń ṣubú pẹ̀lú ra wọn nínú hell ló wà. Ṣé ẹ̀dẹ́ lè kúrò nínú hell yẹn bọ́ sínú heaven? Yes now, ẹ̀kọ́ lè sọ.
èyí ó láwọn nǹkan kan ó láwọn transit kan tí wàá lóun gbèsè ayé tó já sí pé tó bá strong dáadáa when you use it astrologically ìgbà tí wọ́n bá fi lò ó nísìnyí a ní planet kan tá à ń pè ní Saturn ó dẹ̀ ní nǹkan kan tá à ń pè ní Saturn return there is a pattern kan tó wà very constant lára àwọn èèyàn tí wọ́n bá wà láàrin age of 28 going to 29 to around 31 ọ̀pọ̀ láwọn challenges kan tó máa ń occur in time yẹn àsìkò yẹn là ń pè ní Saturn return. A lot of people do face challenges that can shake them. Kódà lẹ́fí máa rọ́pọ̀lọpọ̀ tí ò bá tí gbọ́n tí ò tí mature tó bá lọ Saturn return ó máa mọ́ lára o. Torí pé Saturn is the planet of karma ó ní í ṣe pẹ̀lú restriction. So bó ṣe wà yẹn náà ló tún wà ó ní planet kan tá a tún pè ní Jupiter is the planet of luck and expansion no govern wisdom. Gbogbo bàkígbà tóun bá ti return oore ló máa ń ṣe. Ìyẹn ni pattern tẹ́ máa ṣàkíyèsí lára ẹni tó bá 36 48 12 years ni wọ́n máa ń return. So ìyẹn gbọ́dọ̀ understand àwọn nǹkan yìí heaven and hell isn't a physical location it is a state of consciousness. Gbogbo nǹkan tí wọ́n fi ròyìn heaven àti hell pátá ilé ayé wọn àti ayé ilẹ̀ sàn wà. kì í ṣe pé tó bá kú òun lọ sí ọ̀run níbì kan. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ikú mo ti sọ lẹ́ẹ̀kan pé n ta máa tọ́ọ̀chì níbẹ̀ pọ̀. ṣe rí mọ́tò tẹ bá gbé mọ́tò yín báyìí nísìn for example tẹ wá bẹ̀rẹ̀ sí ní tẹ wà kọjá níbì kan tẹ wá fi mọ́tò yẹn gbá yẹn. Okay. Now ẹ ti fi mọ́tò yẹn commit atrocity Okay. ẹ wá escape. Now bóyá àwọn nǹkan kan wá ṣẹlẹ̀ mọ́ nǹkan kan ṣá ẹ padà ju mọ́tò yẹn lẹ̀ Okay. bẹ́ẹ̀ á padà ra mọ́tò mi. Okay. Now ẹni tó ń wa mọ́tò yẹn ṣé àwọn kí mọ́tò yẹn ti wà lọ́ndà wọ́tìn under kí ló wà báyìí wọ́n máa find the mọ́tò yẹn láti trace pé ta ló ní mọ́tò yẹn ká put ẹ̀ into justice ó pààyàn. Okay. lọ́jọ́ tẹ́ni tí ò mọ̀ ìyà ìdí tó bá wa mọ́tò yẹn tí wọ́n bá arrest ẹ̀ yóò jẹ̀yà ẹni yẹn o. So ìyẹn ló ń ṣẹlẹ̀ nínú body. Okay. Body wa yìí ó lè commit atrocity kí ẹ̀mí tó wà nínú body wa yìí commit atrocity kó dẹ̀ jà sí pé nígbà tó bá wá ní body mi tó bá wá pẹ̀lú body mi ẹ̀mí yẹn máa wá jìyà ẹ̀ pẹ̀lú body yẹn tó bá escape ẹ̀ ló fi já sí pé àṣegbé kò sí àṣepamọ́ ló wà. Illustration yẹn ó yẹ ká ẹ lè understand ẹ̀ ó ti yé mi. àṣegbé kò sí àṣepamọ́ ló wà. But is it that ṣé èèyàn máa rántí pé ó ti wáyé ńgbà kan rí ni. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rántí téèyàn bá ní higher consciousness ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ ká máa rántí torí bẹ́ẹ̀ láti wọnú hypnotic regression ọ̀pọ̀lọpọ̀ máa ń rántí but that state of consciousness tí wọ́n á ti rántí maybe when you are going through a spiritual awareness àbí èèyàn go through self-awareness course in spirituality téèyàn ti lè understand pé téèyàn bá meditate wàá máa rí ibi tó ti ṣẹ̀mí lánàá kí ló fòṣùpá kú because a ní nǹkan kan tá à ń pè ní trauma kí ló ń bí trauma lára nǹkan tá a rí lára kú náà nìyẹn kí ló ń bí trauma ẹni tí wọ́n bá fi ìbọn pa tó bá tún ayé wá ẹni tí ọ̀bẹ ẹni tí ìbọn tó bá fi lè rí báyìí ẹ̀mí ẹ̀ ò lè balẹ̀ kìíní yẹn ó di trauma fún lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní understand ní tó fà tó ń fi ń fi ẹ̀ kìíní yẹn ẹni tí ọ̀rẹ́ betray lánàá tó fi kú gbogbo ayé ẹ̀ nínú ayé tó bá padà wáyé yóò bẹ̀rù ọ̀rẹ́ ju nǹkan mìíràn trauma ni ẹ ṣàkíyèsí nǹkan tẹ́ ẹ bá máa ń bẹ̀rù for no reason kí nìyẹn máa tọ́ka ibi tí n tó ṣokùnfà nǹkan kan tẹ́ ẹ ti experience badly ní past life yín so perception shapes your reality so n tó ṣẹlẹ̀. Lára àwọn pọ́blẹ́mù tó ti ẹ̀ pọ̀ jù láyé ń sìn táwọn ń sìn kí ló máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn èèyàn kì í fi gbà. ṣe rí mo kọ̀rọ̀ kan sínú ìwé mi tí mo kọ yìí maybe chapter 3 I mention the power of mind. The power of the mind. The power of the mind. Yes. ṣe rí human mind ignite power on whatever it's thought upon. Whatever you focus upon you fuel it. Tí ẹ̀mí yín bá ti fi lè ní internal conclusion pé ẹ lè ṣoríire pé ẹ lè ráṣeyọrí ṣe rí kẹ́ ẹ wà nínú ilé àdúrà látòní ìdọ̀túnlá mẹ́wàá
àdúrà yín ò lè rìn kó nulẹ̀ o. ìgbàgbọ́. Ṣẹ́rí, ó wà very powerful. Human mind is very powerful. Ṣẹ́rí, you are the àwa là ń create, àwa ni architect reality wa. Human mind is the architect of its own reality. Ló fi ṣẹlẹ̀ tó fi já sí pé ìyẹlẹ fi máa rí àwọn ọ̀dọ́mọ ìdí nìyẹn tẹ́ fi lè program mind yín fún nǹkan tẹ́ fẹ́ rí pẹ̀lú positive affirmation. Kí ló bí àwọn òyìnbó tẹ́ fi máa rí tọ́ máa ṣe positive affirmation? Àwọn máa rí gẹ́gẹ́ bí ẹni pé affirmation yẹn ló máa jẹ́ kí n ṣoríire ni. Ó ní tó ń ṣe subconsciously because a ní subconscious mind lára mind náà ni. A ní superconscious mind, the conscious one. Èyí tó sọ kí ló fà tó fi já sí pé èyí ó ronú ẹni tí ò jẹun sùn tẹ́bi ń pa bí ó fẹ́ crave oúnjẹ kan lónìí ẹ fẹ́ crave oúnjẹ kan lọ́la ẹ rí jẹ ọ̀túnla ẹ lè rí pé wọ́n á gbé wá bá yín lójú wọn. Tí subconscious mind yín bá fi lè filter message yẹn by your thoughts ó máa shape into your reality subconsciously. Ṣé ẹrẹ́ ni tó bá ti wá ní internal conclusion pé òun ò lè tètè succeed láyé ó rọrùn kó má tètè succeed o. Báwo lè ṣe máa ní ọkàn ìpó kò lè succeed? Yes, confusion máa ń bì, trauma máa ń bì, a lot of things lè bì, kódà ogun ẹlòmíì ni. Because yes, confusion wà nǹkan tó máa fi ń dà yẹn láàmú kan. Ẹlòmíì lè fún yẹn ní clarity but òun gangan wà ní di confusion fi confusion dà láàmú. I believe pé òun ò lè jẹyàn pẹ̀lú nǹkan tó ń gbọ́. Ṣé tẹ́mi yín bá fi ní internal conclusion pẹ̀lú nǹkan kan ẹ wà very careful. Human mind ignites power on whatever it thought upon. Yes. Ṣé gbèsè ayé perception wà very powerful gan. Ẹ ní láti understand pé gbogbo nǹkan tó wà nínú ayé pátá ojú méjì ló máa ń ní. Ṣé rí òjò tó bá rọ̀ lóko tágbẹ̀ lọ́jọ́ tí àgbẹ̀ bá gbin nǹkan oko yóò máa sọ pé òjò orí lówó yìí o gbogbo nǹkan òun ó rù dáadáa o. Òjò yẹ kan náà tó bá rọ̀ lọ́dọ̀ ẹni tó ṣípàánú ẹ̀ yóò máa ní òjò burúkú wo ló rọ̀ lónìí yìí ìwọ náà. Nínú ìgbésí ayé tá a wà there is no good and there is no bad. Thinking made it so yẹn ni reference tí mo sọ lẹ́ẹ̀kan. Kí ló máa ń fà tó jẹ́ pé inú wàhálà àbí problem àbí bóyá tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ tó jọ bí ìṣòro nínú ẹlẹ́lòmíì tí máa ń là? Ní tó ṣẹlẹ̀ ni pé this life was built upon the concept of problem. Ìdí problem ni wọ́n fi ayé yìí sí. Ṣé rí mo ti sọ̀rọ̀ kan nínú àwọn videos mi mo sọ pé the answered prayer of a doctor will result to your own illness. Okay. Doctor tó ń yí nílẹ̀ ní chọ́ọ̀chì tó ń yí nílẹ̀ ní mọ́sálásí kádùrá àwọn gbà ìyẹn kan ló máa ní problem o. Ló máa bí wá sí hospital ẹ̀ tó máa fẹ́ ṣe operation. Organizer tó ń yí nílẹ̀ ní chọ́ọ̀chì pẹ̀lú àdúrà pẹ̀lú ìgbìyànjú tádùrá ìbá máa gbà bí àtàyàn kan máa fọ́ àbí nǹkan kan máa ní can you help me do it. Ló fi já sí pé the richest people nínú ayé yìí wọ́n solve problem náà fi débi náà wà. If you can't solve problem you can't reach anywhere. If you can't solve problem you can't reach anywhere. Tẹ́ bá lè solve problem kan ẹ máa succeed. Concept ayé nìyẹn. If you can't solve a problem you can't go anywhere. Ṣé ìdí nìyẹn tó fi já sí pé ẹ mọ̀ pé gbogbo apáta nínú ayé ìlárí jẹ nídìí ìbàjẹ́. Tẹ́ bá wádìí dára psychologically coronavirus tí gbogbo ayé experience yẹ ó lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan nú tí wọ́n create kíní yẹn tí wọ́n initiate kíní yẹn for their own benefits. Ló fi já sí pé the issue of this bandit of a thing tí much attention ò bá fún tí wọ́n bá focus with a lot of much attention lórí ẹ̀ ó lè má tètè eradicate torí pé àwọn èèyàn kan ń rí jẹ níbẹ̀. Ṣé rí concept ayé ìṣòro gangan ni láti ìṣòro kan bọ́ sínú ìṣòro kan ni. Àwọn tí wọ́n ń ṣoògùn wọn ò ní fẹ́ jẹ́ kó heal totally. Àwọn tó ṣe paracetamol ò ní fẹ́ jẹ́ kó heal totally. Ta ni ó rà lọ́sùn tó mọ̀. Wọn ò lè fi nǹkan tó máa fi heal ẹ̀ totally sínú ẹ̀. So that's why the true healing begins from nature. Àwọn tó ta oògùn malaria. Yes. Ló tán ó máa lọ. Kò lè lọ pátápátá. So that's why tẹ́ bá lo àgbòbà ó máa react lára ẹ lè má experience nǹkan yẹn ní ọdún yẹn mọ́. Okay. Nature ó heal ju àwọn nǹkan yẹn lọ. So the concept ayé ni problem ni. Ìdí problem ni.
ẹ fi máa rí tọ́pọ̀lọpọ̀ ṣe rí ibi tá a lọ lẹ́ẹ̀kan tá a fi sọ pé abnormality yẹ okay. if you can't abnormal you can't achieve anything. tí Portable ò bá pe rẹ̀ ní wèrè olórin bẹ́ẹ̀ni. ṣé ẹ lérò pé ó sì máa ṣé ẹ lérò pé kò ní sì wà ní Sango tó sì wà tó máa ṣe gbogbo concert kan ṣe. ìṣọ́ọ̀tì gan àtìgbà tó ti trend gan ká ní kò ṣe continue wàhálà tó ń fà yẹn. kò lè kó omi tó wà so if you are not abnormal you can't achieve anything. so problem ń gbà mí you have to create a problem nígbà mí kódà tí everything bá gentle dàgbòrú díẹ̀ concept dẹ̀ fi máa rí nìyẹn dẹ̀ fi máa rí lómi tó ń kọ́ máa láì da gbogbo ẹ̀rú náà wọ́n máa tó ṣe. rí especially tí wọ́n bá fẹ́ drop bóyá movie àbí wọ́n fẹ́ ẹnìkan fẹ́ ṣe kankan wọ́n ṣàkọ́ fà kankan. tó ṣẹlẹ̀ nìyẹn ṣe rí Robert Greene ó sọ̀rọ̀ kan nu 48 laws of power ó ní cut attention at all costs gbogbo bá ṣe fẹ́ ṣe nínú ìgbésí ayé cut that attention jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n náà wà nínú ayé. at all costs. mo ti rí fáwọn tó bá láǹfààní àti lè think dáadáa mo ti rí ọ̀nà méjì naturally téèyàn lè gbà tó lè fi jéèyàn nínú nǹkan tẹ́ sọ. Number 1 solve problem. Number 2 do something crazy, do something unique. Now mo ti gbọ́ kíní yẹn rí ní ọ̀dọ̀ ẹnìkan tí mo fi actually believe nǹkan tẹ́ sọ that most of the time everything systems tó ń wà nínú ayé ń sìn tí wọn ò bá rí àǹfààní kankan nínú ẹ̀ ó rà pé èèyàn ò ní lè ṣe àwọn kankan. Okay, like ń sìn it is because we actually observe that there are some things you need to put more light on to solve their bó ṣe wà ń sìn a lot of people tó máa wo program yìí sìn ó máa ti láwọn kankan tó ti máa change nínú orientations wọn. Do you understand? So you're actually solving a problem. So if you cannot solve problem, tó bá jẹ́ pé ẹ kàn wà lórí TikTok tẹ́ ń jùdí, I will not call you. Do you understand? So many times, in short gan tó bá fẹ́ lọ gbaṣẹ́ nbìkan, they will scan you, they will interview you. Ó máa rí problem tó lè solve nínú company àwọn. So tóun bá ti rí nǹkan tó lè ṣe, àǹfààní tó lè jẹ fáwọn wọn ò ní employ. So many times especially youths àwa tí àwa nú ayé ń sìn because ẹlòmíì kàn live life ni ó dẹ̀ fẹ́ wá successful kò dẹ̀ mọ many things tó ní láti mọ̀. Okay, like a fẹ́ ṣe èèyàn ní yù bóyá iná bàjẹ́ ń sìn the next person tẹ́yìn máa pè ní electrician. You have to have value that people are looking for. Yes. Because a lot of people are complaining. Yes. Wọ́n rí iṣẹ́, wọ́n rí ilé, wọ́n rí anything. And ẹlòmíì education ò ní, ìmọ̀ kankan ò ní, even iṣẹ́ ọwọ́ gan ẹlòmíì ò ní. Iṣẹ́ ọwọ́ tẹ́lòmíì ní gan kò upgrade lórí ẹ̀, kò ní nǹkan tí àwọn tó lè ṣe lóore ń wá. So many times ayé ò kàn lè wá bí magic fún ẹ. O gbọ́dọ̀ tún ní nǹkan kan táwọn èèyàn ń wá. And so many times ẹlòmíì máa DM mi gan. Like some people will DM me I'm kìíní kan can I do. And if I check what you do tí mi ò bá ti rẹ́ ní value ń bẹ̀ bígbà tó fẹ́ waste energy mi ni. Bẹ́ẹ̀ni mo máa ń sọ̀rọ̀ kan nínú àwọn fídíò mi kan tí mo ti ṣe kọjá màá ní value attract value. That is it. Value attract value. Ẹyẹ ò lè wọ́tọ̀ ẹran o. Ẹran náà ò dẹ̀ lè wọ́tọ̀ ẹyẹ. Yes. That is why táwọn olówó fi máa ń. Ẹ máa lérò pọ̀pọ̀lọpọ̀ wọn they set their priority. Tí olówó bá fẹ́ràn yín kò fẹ́ràn yín torí emotion o. Ó fẹ́ràn yín torí pé add value kan bóyá ṣiṣẹ́ ẹ̀ sí business ẹ̀ àbí ẹ made life easy fún níbi kan nínú life ẹ̀. Kò sí fẹ́ wọn ń lo emotion bí àwọn kankan o. Value ni o. Olówó tó gbé olóṣó gan ó ní value tó fẹ́ fún. So that's life. You have to have a value that people have to see. Value yẹn ló máa wá attract value. Tí wàá fi máa ní more value. Value plus value influence ló máa padà bí. Yes. Can you talk about this your book? Ìwé mi tí mo kọ èyí tí mo pè ní Beyond the Mirror. Yes sir. The End of Fear, Identity and Seeking. Kò sí bí èèyàn ṣe máa wà nínú ìgbésí ayé yìí
one of the greatest inspirations tí mo rí ni pé kò sí bí ẹ̀ ṣe máa wà nínú ìgbésí ayé yìí tí ò ní ní àwọn questions kan tí ó máa wúyẹ́wúyẹ́ nínú ìgbésí ayé ẹ̀ pé ok kí ló yẹ tó fi já sí pé àwọn tó ní àwọn olòṣì àdúrà wọn kì í gbà tó àwọn olówó. Cherry questions cherry ẹ̀rí pé mo kàn kọ́kọ́ pé the end of identity kí ló tó fi já sí pé bí wọ́n ṣe sọ fún wa pé ká máa ṣe nǹkan náà la ṣe ń ṣe adẹ̀lérò pé àwa náà fẹ́ make impact nínú ìgbésí ayé. Ìròrí wo làwọn tí wọ́n fi ń ṣe nǹkan yẹn tó fi sọ fún wa pé ká máa ṣe nǹkan ìròrí wo làwọn ní kí wọ́n sọ pé a lè rorí bákan náà mí ni. kí ló dé tèmi ò rè ronú yàtọ̀. Dẹ́ẹ̀ lè ronú yàtọ̀ ìwé ìdáhùn question bẹ́ẹ̀. Wow. Cherry, do the thing you fear and the fear of death and the end of fear is certain and do the thing you fear and the death of fear is certain. Kò sí bí ẹ̀ ṣe máa wà nínú ìgbésí ayé tí ò ní máa ní àwọn ìbẹ̀rù kan tí wọ́n ti program sínú ìgbésí ayé. Eléyìí ò dáa eléyìí ò dáa. There is no way you are gonna read and you won't have the death of fear in your life, because you will be really motivated and inspired physically and spiritually to understand a lot of things about life. Human perception. Kí ló ń conceptualize ẹ̀? A lot of reality nínú nǹkan tá a fi ń ṣàlàyé yìí. Reality before interpretation. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ pé igi jẹ́ igi kí ló ń jẹ́ kó tó máa jẹ́ igi. Kódò tó máa jẹ́ odò kí ló ń jẹ́ kó tó máa jódò. Kọ́lọ́run tó máa jẹ́ ọlọ́run kí ló ń jẹ́ kó tó máa pè lọ́lọ́run. Kí in tó dáa tó máa jẹ́ nǹkan tó dáa kí ló ń jẹ́ tó fi ń jẹ́ nǹkan tó dáa. Ìgbà wo la bẹ̀rẹ̀ sí ní fún nǹkan gan lórúkọ. Ìgbà wo la bẹ̀rẹ̀ sí ní fún nǹkan gan lórúkọ. Reality before interpretation. Ó ti topic ẹ̀. So ayé yìí ò ní ìtumọ̀ kan pàtó. Just make sure you are doing what makes you happy. And what add value and progress to your life. Cherry, corruption is only corruption if you are not involved. Corruption will be corruption nígbà tẹ́ wà involved. Lọ́jọ́ tẹ́ bá wà involved nínú corruption, you will see it as opportunity. That is perception. That's the power of perception. Yẹn ní tún máa mú ìkí reference pé àníṣe kò sí nǹkan kan tó dáa kò sí nǹkan kan tí ò dáa nínú ìgbésí ayé. Àwọn tó kọ scripture kalẹ̀ tó sọ pé nǹkan kan dáa ó pè wọ́n náà fi kọ́ kalẹ̀ pé ó dáa tí ò bá pè wọ́n tí ò dáa ni wọ́n kọ kalẹ̀ fún. In tó wá fọ́ ní tó ń dá progress ọ̀pọ̀lọpọ̀ nínú ayé ni pé in tí ò dáa tó sọ fún wa pé ò dáa yẹn àwọn náà wá jìnnà sí kó dáa in tí ò dáa yẹn gbà mí ìdẹ́ni ibẹ̀ náà fi kọ́kọ́rọ́ àṣeyọrí ẹlòmíì sí. Tóun bá máa ròyìn kinní yẹn yóò máa sọ fáwọn èèyàn kó dáa lókì o. So perception ni. That's the power of perception. Gbogbo àwọn nǹkan yìí they are dark theories tó encounter sínú ìwé yìí. Tí yóò fi gbọ́ ayẹyẹ lọ́nà tí ó yàtọ̀. Tó fi já sí pé kò sí ni tẹ́ bá mẹ́ẹ̀kì gbogbo nǹkan tí mo sọ gbogbo àwọn chapters ẹ rí i pé mo sọ the power of the mind that main mention conditioning and the architecture of thoughts. Yes. Báwo ni thought ṣe ń shape reality wa. The higher perception of life. Àwọn perception nípa life báwo la ṣe fẹ́ understand it. Living beyond program belief. Báwo la ṣe fẹ́ gbé ìgbésí ayé wa beyond faith. Beyond belief system. Program fún wa. Beyond how can we live? Living beyond rules. Lóòótọ́ a ti sọ pé the rebel rules the world. Now tó ti mọ̀ pé the rebel pé òfin àwọn tó bá fẹ́ ju òfin lọ tó fẹ́ make rules wọn kì í follow rules. Lẹ́yìn tó ti understand pé rules are rules as a tool of manipulation by the elite. Now báwo ló ṣe fẹ́ live beyond rules? The intelligence of perception. Perception creates division. Bá a ṣe ń gbọ́ nǹkan yé sí ló ń create division. Bẹ́ẹ̀ ni. So ẹni tó pọ̀ la mẹ́nu bá the sacred without belief imagine Ọlọ́run láìsí belief ló fi já sí pé ẹni tó ń hinder progress ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé ni pé ó gbàgbọ́ pé Ọlọ́run kan ń bọ̀ wá lókè láti wá jẹ́wọ́ àánú ẹ̀ nínú ìgbésí ayé. Ló fi já sí pé one of the greatest tools God answered at our prayer one of the greatest tools God answered as human prayer right from birth is the brain. The problem the brain will solve, God will never be involved. Ever me kọ́ sọ́wọ́ sí. Wọ́n wà nù nǹkan tá a ṣàlàyé the circuit without belief. Freedom beyond system. Lẹ́yìn tó ti understand ni pé society yìí it was never created láti jẹ́ kó lómìnira. Báwo lè wọ́n ṣe wá fẹ́ ní òmìnira nú ẹ̀mí ẹ̀ gangan? Freedom beyond system. Sorry ẹ padà sórí
The problem the brain will solve, God will never be involved. the problem that your brain supposed to solve. Yes, God will never be involved. Wow. Yes, that's the reality. Tẹ́ ẹ kò lè ronú solve fúnra ẹ tó bá pọ̀ lọ́hùn sí kò sí ní tó kàn pẹ̀lú ẹ̀. tó kàn kódà kò ní dẹnu. Torí ẹ̀ lẹ́nu mi fi máa ń pẹ́ lójú kan. Ṣẹ́rí ìwé yìí mò ń sọ kẹsẹ̀. It has And you need to get this. It has go far beyond pé ká ṣe máa sọ pé Wow. advertising pé kìíní kan. Wow. Wow. Where is it available? It is available on Sila. Sila.com, www.selar.com. So, and the link will be available very soon, maybe by Okay. you. You can also go into my website, www.smdwisdom.com. Okay. Go into the right icon, you are gonna see it there and purchase yours. Available both hard copy and also ebook that you can read if distance is a barrier. Okay. Or you are not interested in you. So what if some people want to resell it or The sellers are maybe they want to buy it in no bulk? problem if they can reach out to me. Where is it available? Where is It's it? available Feasible for- locations. Feasible locations. It's available everywhere. Okay. Once you want it, just message Okay. by my Okay. contact +2349162545777 Call it again. +2349162545777. Wow. So a lot of things ló ṣàlàyé the law of nature. Kí ló sápamọ́ sábẹ́ prayer? Ló fi já sí pé ọ̀jọ̀gbọ́n máa ń manifest ni, ọ̀jọ̀gbọ́n kì í pray. Sometimes prayer is an act of illusion nígbà míì. But ọ̀rọ̀ tó wà lábẹ́ ẹ̀bẹ̀ yẹn ó pamọ́. Ó jẹ́ nǹkan tó rújú nígbà míì. Ọ̀jọ̀gbọ́n máa ń manifest ni. You have to speak authoritatively, not seeking. Torí pé gbogbo nǹkan ẹ̀ spiritual belief pé gbogbo nǹkan tó fẹ́ yẹ ó ti wà lára ẹ̀ tẹ́lẹ̀. You just have to manifest it. Pé mo fẹ́ nǹkan báyìí nísìn. Kò ṣe pé bóyá àwọn ẹ̀mí kan gbà lọ. Gbogbo nǹkan tó wà nù ṣé ó fi já sí pé mo sọ nǹkan kan pé time is an illusion. Ìdí nìyẹn tó fi já sí pé ẹ lè lálàá 5 minutes. Alá 2 minutes gan kẹ́ pajú débi tẹ́ dúró sí nísìn. Tẹ́lẹ̀ rí nǹkan bíi 30 cents. Yes. Kí ló fà? Time will exist ní spiritual realm. Ayé ni time ti exist. Wọ́n fi time program wá sínú ayé ni. Time will exist. Ló fi jáde téèyàn kan bá sọ pé bàbá ìláyé parí irọ́ ló wà ńbẹ̀. For real. Yes. Torí pé there is no time to conceptualize it. Mo sọ nǹkan kan pé you can't conceptualize God through human thinking because trying to conceptualize God through language or any theology is the ability of you trying to limiting the unlimited. So lẹ́yìn tá a ti understand ni pé perception náà fi gbé ayé a máa understand no chapter tí mo mẹ́nu bà pé living from original perception. Báwo ló ṣe gbọdọ̀ bí ayé gan perception yẹn? Seeing without becoming. Báwo ló ṣe gbọdọ̀ rí nǹkan tó dẹ̀ ní become? You have to observe without observing. So ló fi dá sí pé nínú ìgbésí ayé yìí tó o bá mọ Ọlọ́run tó o mọ èṣù á ṣe é. If you only understand the positive and you don't understand the negative is going to influence you and you are going to call it fate. Okay. If you understand God, if you only understand the good side and you don't understand the negative side, the negative is going to influence you and you are going to call it fate. So, in tó pọ̀ ló wà ńbẹ̀, tá a bá ní ká wọnú nǹkan tá a ti sọ ẹ ti rí the human tá a bá lọ sí chapter 5 ní page 18 the higher perception of life. Mo sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mo ní most human suffering does not arise from life itself. Ọ̀pọ̀lọpọ̀ ìyà tó ń jẹ èèyàn nínú ìgbésí ayé gangan kọ́ ló fi ṣe èèyàn but from how life is perceived. Báwo gangan ló ṣe perceive life. Events are neutral. Existence is whole. Meaning, judgment and division arise only when perception intervene. Ló fi já sí pé judgment perception ló bí judgment kò sí ní tó ń jẹ́ judgment. Ló fi já sí pé ìgbà tí judgment dé ni law dé. So from early childhood
We were taught to divide the seamless movement of life into the opposites. Good versus bad, success versus failure, friend versus foe, divine versus diabolical. This division seems natural because they are repeated endlessly, reinforced by family, culture, education, and language itself. Yet they are not properties of realities. They are properties of perception. Life does not present itself with a label. Ayé gẹ́gẹ́ kò ní ìtumọ̀ kan pàtó tá a lè sọ pé ó jẹ́. Ṣẹ́rí tẹ́ bá bí olówó léèrè pé bó láyé lọ́dọ̀ ẹ̀ tó ń gbádùn tó máa jẹ breakfast ní London tá a gbọ̀sán wọ Italy alẹ́ wọ ibì kan. Life is good ni. No, yóò máa ní challenges o. Okay. But in tó bá pọ̀ jù ni ó fi judge ẹ̀. Tẹ́ bá bẹni tí a jẹ pé life ayé ìbúrò ayé ìṣe kìíní kan o. So perception ló fún wa ní kiri yín tó ń ṣẹlẹ̀ náà nìyẹn ní nǹkan tó fi kọ ìtàn kalẹ̀. Perception èèyàn kan ní gbogbo nǹkan yẹn. Perception èèyàn kan ní gbogbo nǹkan yẹn. Báyé ṣe rí inside ọdún ẹ̀ ló ṣe kọ́. Ẹ bá mi dá fún yín. Ẹ rí i pé ẹ bá wo chapter yẹn ẹ rí i pé chapter 5 numerologically 5 is the number of freedom. Kò sí bí èèyàn ṣe máa ka chapter 5 yìí lásán tí ò ní ní freedom of mind. Ẹ tí kájú fún chapter 5 lọ lásán. Wow. Number freedom ni. Lóbi jáde tẹ bá rí ìyàtọ̀ bí náà ní 5. Ẹ gbọ́dọ̀ limit ẹ̀. Wọn ò dẹ̀ fẹ́ dúró lójú kan. Wọ́n máa ń fẹ́ràn kán wọ́n ṣe nǹkan lọ́tún, kán wọ̀ ọ̀tún, kán wò sí. Because 1 to 9 náà ni number. Gbogbo number tó wà lẹ́yìn 9 ó máa padà sórí 1 náà ni. Anything 10 1 là ń reverse. Anything 11 2 là ń reverse. Anything 13 anything 12 3 là ń reverse. Anything 13 4 là ń reverse. Yes. So ìdí yẹn tẹ́yìn gbọ́dọ̀ understand 1 2 3 4 5 tẹ́ bá kọ gbogbo 1 to 9 tẹ́ bá yọ 1 to 4 sẹ́gbẹ̀ẹ́ tẹ́ yọ 6 to 9 sósì 5 ló máa wà láàrin yẹn. 5 is the number of 5 is the center of the universe. 5 náà ló rule creativity. So So Nigeria ní creativity. àwọn tó create number gan. No, because number náà gan. wọ́n create ẹ̀ ni. But number jẹ́ nǹkan tó ti wà láti ìpìlẹ̀. Torí pé kò sí nǹkan tẹ́lẹ̀ understand without number. Yes. Ọyàn ó máa sọ pé méjì tí ó bá sí number bọ́ọ̀nù ẹ̀sìn fẹ́ràn kò méjì Méjì ni. ọwọ́ márùn bọ́ọ̀nù ẹ̀sìn fẹ́ràn kò number tó jẹ́ méjì. You should not just be living in this life without thinking. Wow. Please, people, you need to get this book. You need to get. Is this mine? Of course. Oh, thank you. Of course. So for people that want to download it online, No, the ebook is available. We are in seller also. It's available in seller. So the hard copy is available on our website. okay, You have to book that one. is it in dollar or It's available in any currency okay? converted. Okay, wow. So, Wow. no problem about that. I think you have learned today. Me, I've learned more wisdom. And I'm very sure if probably you have some questions you want to ask, he has already called his phone number, and you can follow him more on. Are you on Instagram? Facebook, Instagram, TikTok, Twitter, we are all there. SMD Wisdom. And also you can reach out to us on our website www.smdwisdom.com. We offer a series of consultations. Wow. Yes, we have consultation sessions from your life, understanding your parts. Maybe you want to know compatibility, consultation, counseling. We have the session there. You can just go there, or you call directly, or you chat us through message. And also spiritual healing through natures, so that are in alignment to your desired path in life. So Wow. Thank you so much for watching since morning. I love you. We love you. Till next time we meet again, I'm still your humble Steven Adekunle. Stay blessed.